nílẹ̀ Yorùbá kò kí ń ṣe orúkọ nìkan ni ọmọ máa ń jogún nídìílé bàbá rẹ̀. Ọmọ a máa jogún oríkì, a máa jogún èèwọ̀. Ó tún á kù nǹkan tí àwọn èèyàn mọ̀, òun ni ìlà. Ọmọ a máa jogún ìlà nídìílé bàbá rẹ̀. Ìlà Yorùbá a mọ̀ pé kò ń ṣe nǹkan tó yẹ ká sọ mọ́, ṣùgbọ́n ara àṣà àti ìṣe wa ni. Mo nígbàgbọ́ pé ó yẹ ká mọ ìdí tó fi máa ń kọlà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bẹ́ẹ̀ sì ni àwọn laws tó guide ìlà kíkọ ní ọdún yìí tí a ṣe fídíò yìí. Kí a wá tó bẹ̀rẹ̀, Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì torí ẹ̀ la fi ń jẹ́ Abinibi. A máa ń ra wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Bẹ́ẹ̀ sì ni kí ìtàn Yorùbá ògidì má bàa parun àti àṣà Yorùbá kó má bàa parun. Kò wá ṣe nǹkan tí àwa nìkan lè dá ṣe. Ẹ̀yin náà ẹni láti jọ ìwà láti jọ gbé àṣà àti ìṣe wa ní arúgbó. Gẹ́gẹ́ bí mo yẹ máa ń sọ, nǹkan mẹ́ta ni Yorùbá. Yorùbá èdè, Yorùbá jẹ́ èdè eléyìí tí mo sọ lẹ́nu. Bẹ́ẹ̀ sì ni Yorùbá jẹ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni Yorùbá tún jẹ́ ẹ̀yà nínú ètò jẹ́ tribe. So ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta ní ìdàtí gbé lárugẹ one way or the other. Ẹ jẹ́ ká bẹ́ sínú ètò lẹ́nu. Kí ni ìlà kíkọ gan-an? Kí ni ìdí tí wọ́n fi máa ń kọlà ní ayé ìjọ? Kí ni àwọn òfin laws tó guide ìlà kíkọ nínú ọdún tàwa yìí? Kí wá ní ìlà kíkọ gangan? I asked my parents why they gave me the tribal mark, and their reasons were it's for beautification. Ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá ó jẹ́ status, mo lè pè ní status, ipò. Bẹ́ẹ̀ ni ipò, torí ẹ ti máa rí àbí kẹ́ ti gbọ́ pé láyé ìjọ olówó ló ń kọlà. Kò ń ṣe pé bóyá olówó nìkan, àwọn tó wà ní ipò náà ń kọlà. Kódà àwọn bìkan ṣì wà nínú Ọ̀yọ́ state tó jẹ́ pé kéèyàn tó lè jọba bẹ̀ ó gbọ́dọ̀ kọlà. Ẹni tó bá fẹ́ fi jọba tí kò bá kọlà ní ìgbà tó fẹ́ fi jọba, tó bá dúró yẹ ó gbọ́dọ̀ kọlà. Ìlà ìlú yẹn ló gbọ́dọ̀ kọ. Ní ìdílé tiwa a gbọ́ nínú ìtàn yìí pé gbogbo ẹni tó bá ti jẹ́ fámílì ọlọ́mọba wọ́n máa ń kọlà fún wọn. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ pàtó, ẹni tó bá ti jákọ̀bí náà máa ń fún nílà, tó túmọ̀ sí pé láyé àtijọ́ tí wọ́n fi ń rí ọmọ ọba gbé jáde lọ síbì kan, ìkókó ni mo wà tán fi kọlà yìí fún mi torí mi ò mọ̀ ṣe kọ́ ṣó ti yé. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà, mo rí pé bí mo ṣe ń dàgbà, kíní yẹn tún mú ẹwà mi jáde sí i. Ó tún wá ń jẹ́ àmì ìdánimọ̀ tán fi ń mọ ọmọ ìlú ibi tí wọ́n ti bí mi. Nǹkan tí ìlà jẹ́ lápapẹ̀rẹ̀ nìyẹn. Gbogbo nǹkan tí ìlà jẹ́ òun ni identity. Ẹ má yẹ ká gbàgbé pé ní ìgbà náà kò sí ID card, ní ìgbà náà kò sí passport. So the only way láti fi identify pé ọmọ Ọ̀yọ́ leléyìí, ọmọ Ìbàdàn leléyìí, ọmọ Òṣogbo leléyìí, ọmọ kíníkan leléyìí, òun ni ìlà kíkọ. Ṣé tí wàá rí kò tún wá ṣe pé ìlú nìkan ló máa tún fi ìlà identify. Nǹkan tó tún máa ń fi ìlà ṣe ni agboolé kọ̀ọ̀kan ní inú ìlú kọ̀ọ̀kan ló ní ìlà tó ń kọ. Ṣé mọ̀ pé nígbà yẹn gbogbo agboolé tó wà ọ̀pọ̀. Tribal marks is to identify who you are, where you come from, what area you belong to, and they tell you from what part of the Yoruba land you come from. Gbogbo agboolé náà sì rí ogun wọn mọ́ra wọn. So tó máa ti rí ìlà Ìbàdàn lójú eléyìí pẹ̀lú ìlà agboolé yẹn, wọ́n á ti mọ̀ pé ọmọ agboolé báyìí ni. Ara àwọn kan máa fi ń dá ọmọ ọba mọ̀ láyé ìjọ òun ni ìlà kíkọ. So kó wá tó di pé mo yànnà náà ẹ̀ dáadáa nínú fídíò yìí,
ẹ jẹ́ kí n kàn fi ní ṣókí pé ìlà wà fún identity. Then ẹ má gbàgbé pé àwọn kan wà tí àwọn Yorùbá kónilẹ́rú kó lọ nígbà náà. Ìlà ló jẹ́ kí wọ́n padà wálé torí iṣẹ́ mọ̀ pé kò sí map, kò sí kíní ọkọ̀ ojú omi náà fi ń navigate náà ẹ̀, kò sí connecting road tó máa connect wọn pé torí kò sí orílẹ̀-èdè. Ṣó ti yẹ nǹkan tí mo sọ ẹ̀ kò ń ṣe pé wọ́n pè bìkan ní Nàìjíríà nígbà náà no, àwọn ìlú kéréje kọ̀ wà ní ìgbà yẹn ní bí Ọ̀yọ́, bí Ìjẹ̀bú, bí Ifẹ̀, bí Òṣogbo, bí Ìbàdàn, báwọn ìlú kéréje yẹn ṣe wà nìyẹn ní ìgbà náà. So àwọn kan wá kó lẹ́rú bí tí àwọn British Navy dá lọ́nà tí wọ́n dá padà sí Freetown ní ìgbà náà, nǹkan tó fi dá wọn mọ̀ yàtọ̀ wípé àwọn ilé òkè ìṣọmọ bíi wọn ní ìlà tó wà ní ẹ̀kẹ́ wọn ṣe ti oní form of identity. Mo kàn ní kí n tún sáré expatiate kí n explain fún yín dáadáa. Wọ́n ní ọ̀nà ìdí kejì ṣé wàá rí ìdí kẹta tí àwọn èèyàn máa fi ń kọlà spiritual reasons. Àwọn kan wà ní ìgbà náà tí wọ́n pè ní àbíkú, wọn bá ti máa gbọ́ wọn dáadáa, wọ́n pè ní àbíkú torí tó bá wá mú bóyá àwọn ìdílé kan àwọn ti bímọ lẹ́ẹ̀mejì fẹ́ pé tó bá yẹn bí wọn báyìí wọn padà ní, tó bá tún ti bí wọn báyìí wọn tún padà, tó bá wá irú ẹlẹ́kẹta yẹn tó ti mọ̀ pé àbíkú ti ń dà wọ́n láàmú, wọ́n á wá jálà sí lójú. Ó ní àwọn nǹkan tó máa fi ṣe spiritually tẹ́ pé ọmọ náà ò ní padà mọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn kan nígbàgbọ́ pé tí irú ọmọ bẹ́ẹ̀ bá tún padà tó bá tún láǹfààní àti bímọ ní ìgbà míì, ọmọ yẹn ìlà tí wọ́n kọ sí lójú yẹn á gbé padà wá, àbí máàkì tí wọ́n fi sí lára á gbé máàkì yẹn padà wá tó bá ń padà bọ̀. Ara àwọn ìdí mẹ́ta pàtàkì tó máa fi ń kọlà ní ayé ìjọ òun ni mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá kọ yẹn. Àwọn ohun gangan ló máa wá kọlà, irú ìlàwó gan-an máa tún wá ń kọ òun ni nǹkan tó kàn sí mo fẹ́ sọ. Ó ṣòro wa ọlọ́mọdé àtọ̀nà tó ti yé nìsín, àmọ́ ìlà yẹn mọ́lá ń fi jà mélòó lọ́kọ iye báyìí lọ́kọ ìdí bó ti jẹ́ nìyí, àmẹ́rin tẹ́ ẹ̀kọ́ là nìsín tó ti yé nìsín ẹ̀sùn òru wa ọlọ́run ní jẹ́ àtọ̀nà. Kọ̀bọ́mọ jẹ́ ní orúkọ ẹ̀ bí làmì ṣe wà ó ń wù mí ó dẹ̀ ń wo àwọn èèyàn ìgbà tọkọ mi fẹ́ fẹ́ mi ó lóun láìkì làtọ̀tọ̀ ẹwà náà ní aróge ṣíṣe fọ́mọ kékeré náà. Ṣé tí wàá rí níbi tí Yorùbá ní ètò dé kò kàn ṣe pé ẹ̀kan máa gbé ọmọ wá sí ọ̀dọ̀ mi ní kékeré náà ti máa ń kọ́ àwọn láì fún wọn. Wọ́n ní àwọn ìdílé tí wọ́n yàn lọ́tọ̀ọ̀tọ̀ tó yẹ pé iṣẹ́ tí wọ́n ní ìdílé yẹn ni kí wọ́n kọlà fún ọmọ. Ṣé mọ̀ pé àwọn kan wà tẹ́ pé onílù ni wọ́n ní ìdílé yẹn ìlù ni wọ́n lù, bẹ́ẹ̀ náà ni àwọn tó ń kọlà yìí náà ṣe jẹ́. Wọ́n máa ń pè wọ́n ní olóòlà, wọ́n máa ń pè wọ́n ní èdè Ọ̀yọ́. Olópọ́sùn kò ní orúkọ míì tó máa ń pè wọ́n ní àwọn ìlú tó kù, bọ̀ ní èdè Ọ̀yọ́ olóòlà ni wọ́n máa ń pè wọ́n. Àwọn yẹn náà wà in charge ìlà, iṣẹ́ bàbá wọn ni ìlà kíkọ. Ìlà pọ̀, irú àwa ìlà wa ó lè dídà rẹ̀ ẹ̀wò mẹ́ta yẹn bí ẹ̀wò mẹ́fà yẹn ìlò olóòlà kì í pa á pọ̀, irú àwa Ọ̀yọ́ la ti wá. Olóòlà àwọn máa ń kọlà yẹn láti kékeré. Kí wá ní orúkọ àwọn là tí ó wà ní ìgbà náà? Wọ́n pè kan ní gọ̀ǹgọ̀. Àwòrán rẹ̀ náà lẹ́sìn wọ́n lójú screen yẹn. Pè kan ní pélé. Bẹ́ẹ̀ ni wọ́n sì pè kan ní òwú. Ilé tó kẹ́yìn ni wọ́n pè ní Abaja. Tẹ́ bá rí ìdílé tẹ́ pé pélé ni wọ́n máa ń kọ ní ilé wọn, wọ́n á kọ pélé yẹn, wọ́n á tún wá fi extension sí tí wọ́n á fi mọ̀ pé pélé Ọ̀yọ́ lélẹ́yìí. Ṣó ti yín báyìí bí ọ̀rọ̀ ìlà náà àwọn tó máa ń kọlà náà ṣe rí nìyẹn. Àwọn wa ni tó jẹ́ èèyàn pàtàkì láàárín ìlú tó yẹ pé wọ́n ti kọlà sẹ́yìn tó yẹ pé wọ́n sì ṣe ìlú láǹfààní. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí eré ìdárayá. Màá sọ pé King Sunny Adé
wọ́n kọlà. Màá sọ fún yín pé Brimo ó kọlà. Màá sọ fún yín pé Alaafin Lamidi ọba Adéyẹmí kẹta ó kọlà. Màá dẹ̀ tún sọ fún yín pé Ládòkè Akíntọ́lá ó kọlà. Bẹ́ẹ̀ ni màá sọ fún yín pé Ọláníyì Àfọ̀njá ó kọlà. Bẹ́ẹ̀ sì ni Azeez Aremu àwọn náà kọlà. Ṣé ti ẹyin àwọn yìí ni mo lè sọ pé wọ́n ti ṣe society wa ní gẹ́gẹ́ bí Yorùbá, wọ́n ti gbé àṣà wa àti ìṣe wa lọ síwájú sí i. Bẹ́ẹ̀ ni tó sì ṣe ohun mèremère ní àárín ilẹ̀ Yorùbá tiwa. Àwọn yìí mo lè sọ pé wọ́n kọlà. But lóde òní kò sí ibi kankan tí mo ti rí tí wọ́n tún kọlà yàtọ̀ sí ìlú tí mo sọ fún yín ní Ọ̀yọ́ state yẹn. Mo dẹ̀ lè fi gbogbo ẹnu sọ fún yín pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ there's a law tó sọ pé ẹnikẹ́ni ò gbọdọ̀ kọlà fún ọmọ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ náà lè wà á dàgbà o kó wá decide irú èmi ń sìn mo sì máa ń wíṣì pé bóyá lọ́jọ́ iwájú mo sì fẹ́ kọlà. Bẹ́ẹ̀ kí n tiẹ̀ kọ́ sí apá bíi kí n kọ́ gànbọ̀ sí apá bíi kí n tiẹ̀ wo bí yóò ṣe rí bí màá ṣe rí. Mo sì wíṣẹ̀ pé kí n kọlà ní ọjọ́ iwájú, ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ mo yín bá yín sọ̀rọ̀ yìí kò sí èèyàn kankan tí ó gbọ́dọ̀ ṣe kíni tó gbọ́dọ̀ kọlà fún ọmọ. Àti ẹni tó bímọ tó gbọ́mọ lọ sí ilé olóòlà àti olóòlà fúnra rẹ̀ gbogbo wọn ni wọ́n jọ ṣe ẹ̀wọ̀n. No, it was done not with your permission. Except that kingdom ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo sọ pé tó máa fẹ́ jẹ ọba, mo dẹ̀ wọ́n pé àwọn yẹn náà kò ń ṣe láti kékeré ni òfin gbà wọ́n láyè tó wọ́n ti ṣe. Bó tiẹ̀ ṣe pé ìlà ti lọ kúrò nínú àṣà Yorùbá, mo kàn ṣèrò pé nǹkan tó yẹ ká sì máa sọ̀rọ̀ nípa ẹ̀mí nítorí pé ara àṣà àti ìṣe Yorùbá ni ìlà. Òun sì ni the first thing tá a fi máa identify ara wa pé ọkùnrin ará Ọ̀yọ́ yìí, ọkùnrin ará Afìn. Ṣé mo pé nígbà náà ogun láàrin ara wọn náà tún wà tí àwọn ará bí tí wọ́n lọ kó àwọn ará tọ̀hún lẹ́rú. Báwo wọ́n ṣe ń dá pé àwọn ilé òkè ń ṣara wa mọ̀ yàtọ̀ sí èdè tí wọ́n sọ lẹ́nu. Òun náà ni ìlà tó wà ní ẹ̀kẹ́ wọn, ara wọn kan tó máa fi ń dára wọn mọ̀ nígbà náà nìyẹn pé ilé òkè ń ṣara wa, ilé ara wa ni. Ó wá tó di pé mo dá mi dúró, mo wá fẹ́ sọ fún yín pé a ní store tá a ṣẹ̀ ṣètò àti ìfisí any e-commerce platform. Orí Patreon nìkan ní store yìí ṣì wà fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ti máa lo Patreon tẹ́lẹ̀. Patreon is established platform ní tó wà worldwide tẹ́ pé ẹ lè ra nǹkan bẹ́ẹ̀. So mo lè fẹ́ sọ fún yín pé tẹ́ bá ti máa wò ìkànnì tẹ́lẹ̀ máa mọ àwọn oríṣiríṣi àwọn products ta níbẹ̀ bíi ebook tèmi gan kọ tí mo pè ní Kádàrá something like that. Ìtàn nípa ọmọọba kan ni tẹ́ pé nígbà tí bàbá rẹ̀ fẹ́ gbẹ́sẹ̀, bàbá rẹ̀ sọ fún pé ó gbọ́dọ̀ wá ọmọbìnrin tó máa nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú láàárín 21 days. Ẹ̀mọ̀ ọ̀pọ̀ tó mìíràn pé ọwọ́ obìnrin tó máa nífẹ̀ẹ́ èèyàn dénúdénú láàárín 21 days. Ó ní ìtàn náà, ìtàn tó rẹwà gidi ni tó sì ní àwọn èdè Gẹ̀ẹ́sì ni mo fi kọ́, ṣùgbọ́n ó ní àwọn ẹ́límẹ́ǹtì Yorùbá nínú tí mo bí fètè bá kà kó ó máa ṣe yín láǹfààní. Owó náà sì pọ̀ $3 péré ni ẹ lè ra, ẹ máa download ẹ sì máa kà straight away ni lórí Patreon. Link tẹ́ lè fi ra náà ni ẹ̀wọ́ ìtẹ́básí wo inú description box ẹ lè rí bẹ́ẹ̀. Àwọn products àtúnṣe hard sí wọn ni colour pattern tó jẹ́ ti Yorùbá. Colour pattern méjì la ṣe ní lọ́wọ́lọ́wọ́ báyìí. A ní colour pattern ti animals, yes. Bẹ́ẹ̀ ni a sì ti ní ti fruits. Ẹ pé tí ẹ bá dé láti fi ṣe bóyá ó ti rẹ̀ nínú ọ̀nà ẹ sì ní time ẹ lè kọ print soft copy tó bá lè jẹ́ hard copy náà lè fẹ́ rà, hard copy náà wà available. Ẹ lè print soft copy jáde, ẹ kò máa ṣe kíni, ẹ máa mú crayon ní ẹ sì máa draw pattern ní. Mo sì mọ̀ pé tẹ́ bá máa fi draw ẹ̀, tẹ́ bá máa fi post ẹ̀, á máa rí ní ti àwọn kankan nípa ìwé yín. Ó wà very relaxing gan, I understand. So tó bá jẹ́ ìyẹn tẹ́tí mọ̀ nípa art tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ wo kò ní jù báyìí lọ lẹ́yìn gẹ́gẹ́ mo yẹ sọ fún mi bẹ̀rẹ̀ bí orúkọ tèmi lè jọ wá ní tọ́nà. Yorùbá pọ́nbélé ni wá lórí Abínibí tí ẹ̀ ń wò yìí.
a máa rán ara létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Bẹ́ẹ̀ sì ni kí ìtàn Yorùbá ògidì má bàa parun la ṣe dá ìkànnì sílẹ̀. Tó bá yẹ pé ẹ fẹ́ support wa, account details tẹ́lẹ̀ fi support wa náà lè wó lójú screen yẹn pé ká lè máa mú kinní wá fún wa. Ṣé wọn pé kò ń ṣe pé a máa ní views tó pọ̀ gan-an bẹ́ẹ̀ náà torí a ti niche down àwọn nǹkan tá a máa ń ṣe sí Yorùbá kò jẹ́ kó lè lọ sókè ìta jùjùjùjù. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn méjì àbí mẹ́ta náà ló ní àǹfààní sí fídíò yìí, ó tẹ́ wa lọ́rùn as long as pé wọ́n rí nǹkan kan tàbí ìkejì kan nínú ẹ̀. Ṣùgbọ́n a mọ̀ pé ní generation tó ń bọ̀ wọ́n bọ̀ wá kọ́ nǹkan tó pọ̀ púpọ̀ lórí àwọn ọkàn nìyẹn. So ẹ wo ẹ jẹ́ kí n dá dúró báyìí kó tó dìgbà mi ẹ má gbàgbé láti like ara yẹn. Ẹ jẹ́ bá mi subscribe, ẹ like fídíò yẹn, share pẹ̀lú friends and family. Fídíò mi tí mo lè fẹ́ kẹ́ wò mo náà ló ń jáde ní ojú screen mi yẹn.